bàtà nàbì lọ sallallahu alaihi wasallam lẹ́nu àwọn aládìsí wọ́n ló fi Qurani lẹ̀ ó fi àdìsí lẹ̀ ẹ wá dákọ̀ àdìsí tó fi lẹ̀ wọ́n àrí dákọ̀ ẹ ṣàdúrà ẹ ṣàlàyé àdìsí tó fi lẹ̀ ẹ jẹ́ àmà ẹ̀yà bunú bàbà tí wò di ẹ̀wù. Ọlọ́run ti jẹ́ kó yé wa pé ẹ tọ́jú àwọn òbí yín wàbẹ̀lẹ̀ wà lídẹ́ ní ìhìnzáàna nínú ká tọ́jú òbí ní kọ́mọ ó kúnlẹ̀ fún yá àti bàbá rẹ̀ tó bá jóbìnrin kọkùnrin ó dọ̀bálẹ̀ fún yá àti bàbá rẹ̀ tó bá jọkùnrin nínú ìpọ́nwọlé ìbọ̀wọ̀ fún wọn ni. Àwọn ní rárá o gbọ́dọ̀ kíyà rẹ̀ o gbọ́dọ̀ kúnlẹ̀ kíyà rẹ̀ o gbọ́dọ̀ kúnlẹ̀ o gbọ́dọ̀ dọ̀bálẹ̀ kí bàbá rẹ̀ bọ́ ọba ṣe bẹ́ẹ̀ ajásí pé ọlọ́run ọba ọ̀sọ̀ wọn bẹ ọlọ́run ọba tó ń sìn. Àwa ní ká mú súra rẹ̀ wá ká mú àáyá rẹ̀ wá nù Kùránì wọn àwa rí ẹ̀rí rẹ̀ mú wá. Ó túmọ̀ sí pé ìdájọ́ tán mà nínú Kùránì pé ká tọ́jú òbí àwọn mú ní yẹ̀yẹ́ nú ọkàn wọn wọ́n fi nǹkan mí pààrà rẹ̀. Ìwọlẹ̀ pa lórí eléyìí ìwọlẹ̀ pa lórí ìṣẹ́lẹ̀ tí a bá níyàn parọ́ so tí a sọ pé yàn parọ́ ìsìlàkẹ́ pé ẹni yẹn ó rí mọ̀ pé wọ́n lóun bá ó dẹ̀ mọ̀ pa àbí bẹ́ẹ̀ kọ́ ẹni yẹn ò mọ̀ nǹkan tó ń sọ kò lájú tó mọ̀ kò lájú tó ẹ̀rí kò lájú tó ń lọ ó dẹ̀ fọkànbalẹ̀ ó dẹ̀ bẹ̀ sí máa sọ tó wàrà with his own confinement ó dẹ̀ bẹ̀ sí máa sọ torí a sọ pé ìwọ ló pa mọ́ wọn bẹ̀ ìwọ ló pa mẹ́ ìwọ ló pa a sọ pé ìwọ ló pa náà ni òun parọ́ òun sọ ó fáwálẹ̀ ẹni tó ń sọ yóò rí bẹ́ so ìwọ ni àbáyé pa èyí tó bá dé kó jẹ́nu méjèèjì tó láwọn ìkìkan a máa mọ̀ parọ́ mọ́ súnà so aláwọ̀kọ́ ni pé ibòlẹ̀ yìí náà ti rí aláwọ̀kọ́ kí tó jarọ yìí ibòlẹ̀ yìí náà ti rí inú ayé Al-Qur'an ni pé Qur'an tẹ́bí ìkẹ́ máa gbọ́ ayé ẹgbọ́ ṣẹ́dí tíyàn ò bá ní fẹ́ ṣàbùsì èyàn ò ní fọkàn bá ń tàn sọ ìlú wọ́n ti sọ́nsì wọ́n ní pé bọ̀lá ti ayé Al-Qur'an ti rí àdísì ẹgbẹ́ tí ó bá rárá bí láyé kìní kan kò lè kọ àdísì kankan àti fún ọ lésì lórí ẹ̀ ok Kùránì tẹ́yìn náà agbẹ́dá ní Kùránì tẹ́lẹ̀ yìí nìkan ni ẹ̀yìn náà ní kùn nìkan ni ó kàn yìí sí ibo ló wà ní Kùránì yìí náà bá mú jáde tó sì ní kọ́ mọ́dọ̀ bá lẹ̀ fóbi ẹ̀ ó yàtọ̀ ní kó nà fẹ́ lẹ̀ fóbi ẹ̀ ibo ló wà ó ti ń sọ pé tí wájú ọkùnrin kó dọ̀bálẹ̀ tí wájú obìnrin kó kúnlẹ̀ ibo ló wà ní Kùránì yẹn náà ìgbé ní tó wájú obìnrin kó kúnlẹ̀ tí wájú ọkùnrin kó dọ̀bálẹ̀ ibo ló wà ní Kùránì yìí náà ẹ mú wá wàláhì ìtẹ́ bá ti mú ọ̀rọ̀ kan ní pé ọmọ ọkùnrin kó dọ̀bálẹ̀ fún òbí ẹ̀ ọmọbìnrin kó kúnlẹ̀ èmi ní kọ̀kọ́ máa ṣe èmi kẹ́nìbọ̀dì tó ṣe nílé ayé mi ní ti fò síwájú nínú àwọn tó ń ṣe súnà ní ti lọ́wọ́ kan Ọlọ́run ló sọ so kò ní kàdà aláàmù ẹ̀ lè rí èmi tó sọ rẹ̀ hafiz gbóró Quran from A to Z letter aka ni aka from A to Z àwa aka àwa ha tàti fi lead àwọn èèyàn níhun ládùúgbò oríṣiríṣi tí òun ṣàdúgbò kan taka lórí so o rẹ̀ lọ́wọ́ ọkọ̀ wà ní Kùránì àmọ̀ bí wà rẹ̀ kó sílẹ̀ nígbà tí wọ́n bá ka Kùránì tó tún ká gba ọ̀nà bá ṣe ń kà lọ́nà oríṣi márùn tó sẹ́ pọ̀ náà lè gbà ó tó náà oríṣi mẹ́wàá sí mẹ́kànlá so èèyàn á ká gba ọ̀nà oríṣi márùn ọ̀nà oríṣi kan gan ó ti ká ogbè ó ti mọ tó wà ní Kùránì ó tún wá sí gbàkà tún lè gbà kàbáyé àti gbà kàbáyé ṣe àgbéyàn báyẹn ò lè sọ pé ọkọ̀ wà ní Kùránì kó má mọ́ so wọ́n dẹ̀ sọ pé ọkọ̀ mùsùlùmí Kùránì kó sọ wípé kó má sọ wípé ẹlẹ́kọ̀ọ́ síbẹ̀ so ká má gbà yín ló ká má wait àsìkò wa bàbá ẹ̀ lè rẹ̀ ẹ̀rí kankan bí tọ́lá ti ní kọkùnrin dọ̀bálẹ̀ kò sí nínú àwọn èèyàn gan mọ̀ kò sí so kò sínú Kùránì gan kò dẹ̀ sínú súnà kò sínú hadith náà so àṣà Yorùbá ni tẹ́sí dé tako Ọlọ́run bá pé ẹ̀sìn tako àṣà ẹ̀yin ò dẹ̀ wulẹ̀ kẹ́kọ̀ọ́ dé pé àwọn ẹ̀kẹ́mọ̀ gbogbo tó bá jẹ́ pé ní àṣà tẹ́sìn bá dé tako kò sí so farabalẹ̀ mọ́ yẹn ẹ máa nǹkan sí o àmọ́ yẹn nǹkan làṣàlẹ̀ Yorùbá o tẹ́ pé nǹkan bí òrìṣà ni o àṣà ló ìran wa ni o ọmọ bí ọ̀dọ̀ ṣe kí nìkan tẹ́ pé èyí tẹ́ pé lápẹjú yìí sí ọtí mímú sí Ọlọ́run kọ̀ àwọn ìran kan wà tẹ́ bí ọtí mímú bí ẹkọ́ṣẹ́ bọ ọkọ́lọ kọkùnrin àwọn nǹkan tẹ́ pé ẹ̀yìn náà kẹ́lẹ́ ìkòrò ní ṣe pẹ̀lú Islam ó ń bẹ táwọn tẹ́ pé Kùránì fún ẹ̀gọ́ tako so àṣà Yorùbá yẹn náà kakúnlẹ̀ kadọ̀bálẹ̀ náà Islam náà tako so Islam náà tako ó wà ní hadith wọ́n mi ní kóòtù hadith torí pọ̀ náà hadith dáadáa torí pẹ́ sí ta hadith ń pa ọ̀dọ̀ tí tẹ́lẹ̀ máa rojọ́ wájú Ọlọ́run bá láàrin ẹ̀tọ́ Ọlọ́run so ìwà adáyín padà pé àwọn ní àwọn ní kọ́mẹ́rì wà nù Kùránì
mú ti ọwọ́ ọkọ̀ pàdé ẹkẹ́ ni wọ́n kọjá yìí wọ́n ní wọ́n wà rí wọ́n ní mi ìgbọ́ ìkọ̀kọ́ wà náà hadith tí ó bá ń ṣe ọ́ ní hadith ní àlàyé Qurani so ẹ̀rí wo ló fẹ́ sọ fún wa pé a fẹ́ mú fún ẹnu hadith á ní mú fún ẹnu Qurani náà kò sí ní tó bá ń rú yín lójú òun mo ti ṣàlàyé yẹn hadith ní àlàyé Al-Qurani tó bá ń sọ pé kìnnìkan ẹ̀rí ẹ̀ kìnnìkan inú hadith àlàyé náà á rí fún ẹnu Qurani tó bá wá sí bó ṣe pé bá sì ṣe sọ́dí bá àwọn kan wà lóòótọ́ hadith ló ṣàlàyé rẹ̀ dáadáa tẹ́ pé àlàyé kinúkinú ni o lè máa rí gan kì ní ẹgbẹ́ olóhùn yẹn gangan gbọ́n wà á rí traces ẹnu Kùránì padà ṣùgbọ́n àlàyé tó wọnú ni láti lè jẹ́ káwọn yẹn mọ̀ pé ìgbèrú àwọn tó ń sọ kú sọ báyìí pé àdísì gò sí láti jẹ́ káwọn mọ̀ pé àdísì yóò tún mú àlékún wá fún yín tó bá ti ṣe ọ̀nà lọ so kẹ́lẹ̀ bá gbé ìgbèkúgbè àgbàgbọ́ kí bẹ́bẹ̀ kẹ́lẹ̀ bá gbélẹ̀ Ọlọ́run tó ti mọ̀ wájú tó ti mọ̀ èyí tó ti mọ̀ tó ti mọ̀lá ó ti mọ̀ kí bọ́n ọ̀dọ́ yìí yóò pọ̀ Ànábì gan ti sọ báwọn yóò dé wọ́n máa ṣe bọ́tọ́ wọ́n máa sọ pé àdísì ní Al-Qur'an nìkan ni àwọn kan sì dé lóòótọ́ òun náà lọ sí àṣẹ́kù gbọ̀n yìí náà sì nírò àwọn ilé Al-Quraniyoon náà ń kó wọn Al-Quraniyoon àwọn ní Qur'an nìkan so ẹjẹ́ fún ilẹ̀ rí ẹ̀ o ẹ̀rí ẹ̀wà ní kódà ó wà ní wọ́n wá sọ pé àwọn ọmọ tàbí joseph Ọlọ́run ní àyíbọ̀ àtàlẹ́yìn sọ́gbọ́n ọjọ́ ní tẹ̀túgbọ́ wọ́n ní ayásí pé ní ó sọ wọ́n dọ́lọ́run bá tọ́ ń sìn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìmá foríkèríkè tàbí sin náà fi gbólẹ̀ fẹ́lómì ìmú ọlọ́lọ́run náà ìsin wọn náà ni bẹ́ẹ̀ni so ayé Al-Qurani wà lórí ẹ̀ ìtumọ̀ rẹ̀ sì wà lórí ẹ̀ kí bẹ́ẹ̀ni Ọlọ́run wá sọ pé ní wa anna al-masajida lillah àwọn àyíta fi ń ṣe sùjúdù fún Ọlọ́run ní lillah Allah ló ní o yẹ́gẹ́ ẹ má fi ṣe ìjọsìn fẹ́ni kankan ẹ má fi gbólẹ̀ fẹ́ni kankan fala tad'u ma'a Allahi ahada ẹ má ṣe pé ẹlòmíì pẹ̀lú Ọlọ́run ọba ẹ má ṣe sin ẹlòmíì pẹ̀lú Ọlọ́run ọba so tẹ bá ń fi àwọn èèyàn gbólẹ̀ fún bì ẹ lọ́lẹ̀ so àti ń gbé ẹ̀wọ̀n àti ń sìn wọn àti mú Ọlọ́run bí Ọlọ́run ní tẹ́sọ yẹn gan tẹ́lẹ́sọ yẹn náà ni so ó sì wà ń bẹ̀ bàbá ẹ̀ẹ́dẹ́bá ta ẹbá wọn kan ẹbí àbá ilé rẹ̀ pé ṣé nǹkan tó jẹ́ tafsir wà kọ́tẹ̀ ní kò sí wọ́n máa tẹ́ ní tó ráwọn afátókù ẹgbẹ́ wọn ni ó tẹ̀ wọn so tẹbá sí wà ní tafsir kí lọ́pẹ́ tafsir tí ó ju hadith lọ ẹ̀yìn lè ṣí tafsir kan láyé kẹ́ má bá dé sí ibẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe sọkúsọ tó tẹ́yí ìsọkúsọ gan ní máa tí ò ní padà gba ẹnu yín sọ́n tẹ́yìn gan fúnra yín ò ní padà gbẹnu yín sọ́n fúnra yín tẹ́kò jẹ fúnra yín tí lọ́pẹ́ ní tafsir tí ó bá ju hadith lọ torí tafsir Qur'an náà ni pé ìtọ́ àlàyé Qur'ani kí wọ́n ti pé àlàyé Qur'ani tí ó ju hadith lọ torí tafsir náà hadith náà kò jọ síbẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ àtàlàyé àwọn sàábì ọ̀rọ̀ tàwọn sàábì à ń pòun lá hadith so átáwọn àwọn pọ̀rọ̀ tí wọn ṣùgbọ́n àwọn àwọn sàábì yẹn ẹ̀kọ́ tọ́kọ́ rà nábì náà ni òun náà kó papọ̀ mọ́ hadith wọ́n fi tú ayá Qur'ani àti ayá lọ ní ìtọ́ fi tú ayá yẹn náà so inú tafsir ẹlọ́wọ́ tafsir bàbá mo fún ilẹ̀ ẹlọ́wọ́ tafsir ṣé bí kẹsí ilẹ̀ fẹ́ wò ní àbí tẹ́ ìjọba rí àbí kúrútù ẹlọ́wọ́ tafsir ẹ̀rí pé náà sàábì Ànábì sallallahu ó ní pé inú ìtún àlàyé rẹ̀ tó kí Ànábì kọ́hun tó ń pè ní Jubayr ibn Mut'im nínú àwọn sàábé tí ayé mọ̀ tó ń tẹ́sẹ̀ wọn rẹ̀ nẹ́sìn òun náà ni pé ní àwọn eríkèríkì tánàbí sọ pé ní umirtu an asjuda ala sab'ati ala sab'ati so ala sab'a so Ànábì náà pa mẹ́lẹ́ṣẹ̀ kí n sùjúdù lórí kí n fi nǹkan méje sùjúdù fọ́lọ́run bá Ànábì sì ka ogbò rẹ̀ al-jabhatu wa sha'ira al-anfi so Ànábì ní orí papọ̀ mọ́ imú ọwọ́ méjèèjì 1 2 pẹ̀lú orí ilé ó jẹ́ 3 orúnkún méjèèjì ó jẹ́ 5 wà àtúrọ́fùlù kọ̀dàmí àti iye tí àwọn ọmọ níka ẹsẹ̀ ó jẹ́ 2 so àwọn tánàbí sọ yẹn Zubayr ibn Mut'im nílẹ̀ onú tẹ̀sí rẹ̀ bá mẹ́ pé àwọn náà lọ́wọ́ sọ pé ní àwọn tàfí ń gbólẹ̀ fọ́lọ́wọ́ báyìí ká má fi fẹ́ lómi báwo lọ́ ṣe dọ̀bálẹ̀ fóbi tó rúnkún rẹ̀ oníkanlẹ̀ tí mú tọ́ni àwọn tó fi mú àtàgbọ̀n àtọwọ́ àti gbogbo ẹ̀ ìbẹ́ Ọlọ́run tí ẹ̀ ní pé kí wọ́n tẹ̀ ṣiṣẹ́ bákan kó tún ga kó tún ìwọ́ tẹ̀ wó nà tán pa ìyẹ̀yẹ́ yẹn gan ju ti fọ́lọ́run lọ so ṣọ́lọ́run rẹ̀ wá lóbi rẹ̀ so ara sọ́gbọ̀n táwọn àbáyìí máa ń sọ ní ẹbọ̀ tó bá wọn ní ẹ̀ ọ́n takò wọn àbájọ lágbà
eré òsìṣẹ́ ọ̀rọ̀ takọ̀ àgbàlagbà torí pé òsìnkò tí ń jọ́rọ̀ àgbà ní ẹ̀sìn torí tó bá pọ̀ fẹ́ takọ̀ àgbàlagbà ní kódà ẹni kọ́kọ́ anábì mọ́mọ́ sọ kò ní ìdáwà ṣe torí pé gbogbo àwọn tó ń sọ pé ìtẹ́ǹsí yí ò dá o òrìṣà yìí sí ò dá o ká ṣe kíní kan ò dá o ká pààyàn ò dá ká jálè ká ṣèṣìná àwọn àgbàlagbà ní àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ gan òun lè bá wọn wí àmbàgbàwì Yorùbá lẹ́wù àkíbágbàwì wọ́n sọ yí lè ràbí ọ̀rọ̀ yẹn sọ lè bú àgbà kò ń ṣe bí ká kọ̀rẹ́ àgbàlagbà pápájọ níbi ọ̀rọ̀ ẹ̀sìn torí ní sí ẹ̀ nígbà bí ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́fì ọ̀pọ̀lọpọ̀ náà ẹ̀sìn ò jẹ́ wọn lógún ní ẹ̀hùn tọ́kọ̀mọ́ láwọn ṣẹ́sìn tó jọ ẹ́ pé nísìn àgbàlagbà ní ló ń tẹ bírèkì níbi jẹ́ kó tẹ bírèkì ló ń sá eré burúkú tó ń wa mọ́tò lọ tó yí kọ́nà tí ó ti ẹ̀wò tó fẹ́ overtake nítorí àbádágbà ní àbábá ṣe pẹ̀lẹ́ látúbà ilẹ̀ kan tí ó ti gbọ́ ọba ẹ̀dàkùn alẹ́mì lẹ́yìn ìbẹ́tẹ̀mì tí ìbàjọ́ ilójú àwọn alẹ́mì ti wá lò ṣáàdàkẹ́ àbíkẹ́ pé wà ló ń ṣe kúmọkùmọ́ èyí bú tẹ́lẹ̀ bí ń bú pírẹ́sidẹ́ntì ìlú kódà Allahu Akbar so tọba dẹ̀bẹ̀rẹ̀ ẹ̀sìn a máa fọ́ ìgbẹ̀ mú ṣe ẹ̀sìn náà ẹ̀sìn lọ́wọ́ pàtàkì jù àbí àgbówó àbí ẹ̀mí wa gan ẹ̀mí wọn pàtàkì jù ẹ̀sìn lọ ní Ọlọ́run ní kò nínú ká lọ́jọ́ ogun ká lọ kú fẹ́sì so táàfin ọ̀pọ̀lọpọ̀ gan tí wọ́n gan ń bẹ lára wọn gan bẹ́ẹ̀ sọ́dọ̀ náà ń tọ́ òun wulẹ̀ ọ̀hún kò wúrúrú gan yí wọn ó dẹ̀ yé mi kò fẹ́ gbà so tí a bá yìí sọ ẹ̀kù sọ́rọ̀ lórí yẹn a dẹ̀ ti fún ọ lé sí ìṣàlẹ̀ èsì ẹ̀ òun gọlẹ́gin tún rántí gan ọ̀rọ̀ kan tó sọ síwájú gan wípé àwọn wá sọ pé wọ́n ní àwọn àdíthì àwọn wá ní pé kọ́ mú àdíthì wọ́n náà lẹ́bí lọ ẹnà àwọn aládìs olóhun lọ wọ́n fi nǹkan méjì lẹ fún yín kò wọ́n náà lẹ àdís àwọn anúkọ́ mọ̀dísì yẹn jáde wọ́n rí mú ẹ̀yìn ẹgbẹ́rọ ṣe àdísì yẹn wá dàbí tí ra kàtàfẹ́ lọ yọ jáde àbá ṣe bí yóò bá tẹ̀ ní mẹ́sì bí yóò má tẹ̀ ní ọgbọ́n orí pé ìwìta gbọ́ndé yìí nǹkan yìí tó ń sọ yìí ohun tó yé ni àdísì tó ń sọ náà ni àlàyé Kùránì àwọn dáńtà yìí jẹ́ ìgbẹ́ tó ń kà yẹn náà ni àdísì tó ń sọ òun ṣe pé ìwé kan tá máa lọ yọ jáde fún yín torí pé Kùránì náà tẹ́ ń kẹ́rọ́ ń kà yìí náà gan wọn kọ́lẹ̀ lẹ́jọ́ ayé Ànábì fa wọn kọ́lẹ̀ ayé Ànábì fa pé ní kọ pé wọ́n kó jọ sí ìwé wọn kọ́lẹ̀ lẹ́jọ́ ayé Ànábì wọ́n lè máa kọ́ síbi kan kọ́ máa wọ́n máa ha sí báyà ní bí kọ́kọ́ síbi kan kọ́kọ́ sára wọ màlúù kọ́kọ́ sára àkúta bọ́ ṣe ń kọ́ ní ayé Abubakar lámàtí kọ́ sí inú ìwé ayé Uthman dẹ̀ láti duplicate ìwé yẹn sí bí ọ̀nà bí mẹ́rin àbí márùn tí ìṣọ́ta fi mú kan lọ Misr mú kan lọ Iraq mú kan lọ fi kan sí Medina tí Usman ma ń kà tí ó náà ní kọlọ́dọ̀ rẹ̀ tó ma ń kà tẹ́kínbà tí wọ́n pa ẹ̀jẹ̀ rẹ̀ gọ́dà sára mushaf náà so Kùránì nìyẹn gan wọn tí kọ́ kan gbé ìwé láyà nàbí o lẹ́mà alẹ́ àṣọ pé àdís so kálùkún àlàyé láìpá àlàyé mi adẹ̀ tí ha sórí àti gbọ́ òtòrí kó lè bá dé tí gbá àwọn èèyàn tó ń bọ̀ ká lè bá máa rí kọ láfíwàdà di pé à ń kọ́ lórí ẹ́sì pé ní Umar ibn Abdulaziz ń ló padà pa Ibn Shihab ní àṣẹ pé ẹ lọ kó àdís jọ ẹwò ìwà láti Ànábì Umar ibn Abdulaziz kò yẹ ìsàábé ẹ lọ kó àdís jọ ọlọ́padà wá lọ kó àdís jọ ẹkọ̀dà wá kọjọ ló yẹ́ pé ní mátàkó àdísì ọkọ̀ gbogbo àdísì lélẹ̀ ló yẹ́ pé ní lórí wá wálẹ̀ títí mọ́ mọ́líkì iṣẹ́ dì mọ́ mọ́líkì ọmọ kí àwọn zùrí ni ọmọ kí àwọn zùrí gan tún ní wọ́n so ló fi wáyẹ̀ kan bí Shafi'i Ahmed ló fi wá ń pọ̀ ló fi dórí àwọn Bukhari ló fi pé ní Bukhari gan ló kọ́ àwọn pé òkè ẹ́kẹ́ wá ṣiṣẹ́ lórí pé àdísì sahih àdísì lẹ́sẹ̀ ńlẹ̀ nìkan ẹmàdúrú iṣẹ́ kò ń ṣiṣẹ́ kékeré kò ń ṣiṣẹ́ kékeré ìmọ̀ ńlá tí ọkọ̀ gbáwájú náà lẹ́yìn náà iṣẹ́ láti wá tẹ̀lé pé afẹ́kọ́ adé sọ́yìn nìkan lọ́fẹ́ sọ pé awwalu jami'il hadithi wal asab Ibn Shihabin amiran lahu Umar wa awwalul jami'i bi ikhtisari ala sahihi faqatil Bukhari wa Muslimun min ba'dihi fal awwalu mina sawabi fi sahihi afdalu so Imam Bukhari ló kọ́ gbé hadith sahih kalẹ̀ Muslim náà tẹ̀lé so gbàlàyé ẹ̀rà ṣe fún yẹn
pé ẹ̀ka ọmọ àdìsí náà àwọn náà láṣẹ fún yìnyẹn kò ń ṣe pé ìwé kẹtọ́kọ̀ fẹ́ lọ mú kùránì bí fúnra ẹ̀ gan ìgbà ó lọ́ṣẹ̀ kọ láyà òbákẹ́ lọ́ṣẹ̀ kọ kalẹ̀ àwọn ha ságbárí ni rẹ́sí pé ní ó rọrùn gbàtà àwọn àyà kan lọ́sìn pàtì mọ́sù tálọ́run sí pàwọn àyà kan rẹ tàbí tó gbà àwọn míì lọ láàfi rí wọn lákọọ́lẹ̀ torí pé wọ́n sì kọ́ọ́lẹ̀ wọ́n sì máa kọ́ọ́lẹ̀ lóyìn di súrà kan ọlọ́run gbókúrò kò sẹ́ni tó rántí ẹ̀mọ̀ tó yàpọ̀ sí kọ́ọ́lẹ̀ ní aṣímaka so ẹ̀yìn tẹ́ ní kò sí mẹ́sìkà mọ̀sùkà ẹ̀kọ́ mi tún ní ẹ̀fẹ́ iná bẹ̀ ọ̀rọ̀ mi tún ní ẹlọ́tọ̀ so ẹ̀yẹ́ kí n gbọ́rọ̀ síwájú sí kí wọ́n bí ọ̀rọ̀ wọn ṣùgbọ́n tí wọ́n fẹ́ sọ sínú. bọ́mà rẹ bá ti báládìsì lọ tiẹ̀ ta tọ́mà rẹ bá ti lè tẹ̀lé aládìsì lẹ́yìn ọ̀sàgbákùnù torí kò ní kà ọkùn kò sì ní pa ọlé kò ní mọ̀ ọ́ sí nǹkan kan. kalla kalla thumma kalla tani ọmọ yóò bá tí ó dákọ́ ọmọ yìí bá lọ bí mashallah hadith Allahu Akbar ẹ má dán o ọ̀fọ̀ yìí ẹfàfà kan ìbáwọn lọ ń gbé ríyàn yìí lóndùkù wọ́n ní tọ́rẹ báwọn lọ ń gbé ríyàn lọ ń pààyàn yìí àwọn ìyàwó mi náà àfá mi inú wọn ó ń sunkún ni pé tóhun ti bímọ jọ síbẹ̀ ohun àwọn òṣìṣẹ́ ọ̀rọ̀ ara wọn àìmọ̀ ibẹ̀ ìlọ́fẹ́ kanú táwàtà kéré gan tásí ń gbọ́ tán ń gbé afá àrọ̀ pé bábábá yóò ẹ̀rá ní àwọn mú tí tọ́lọ̀ ń sọ wọ́n mú ní yẹ̀yẹ̀ ẹgbẹ̀rẹ̀ iná ìgbọ̀rọ̀ ṣe wọ́n fi àdísì takọ̀ yóò ṣe wọ́n fi alùsùnà fi àdísì takọ̀ Kùránì àbúfin gbè lẹ́yìn so ẹni tó rí ẹ̀pẹ́ gan mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ ń sọ ìgan kò lè lọ torí pé àdísì ìgan fi ń gbì Kùránì lẹ́yìn bọ́ọ̀lọ́ ṣe wá takọ̀ bọ́ọ̀lọ́ ṣe àmú ní ẹnìkan bẹ̀bàrà Kùránì tó alùsùnà rí nígbàtẹ́ pàdísì náà wá dé ó wá ṣàlàyé Kùránì rẹ́sípà àwọn náà lọ gbọ́ àlàyé Kùránì yìí jọ níbọ̀dì lọ torí pé àwọn lọ mú àlàyé ẹ̀ dání so mo sọ fẹ́ nìkan mo ní tọ́bá ní káwọn méjì kan kọ́ wá kẹ́kọ̀ọ́ ìkan wá ra ìwé tí wọ́n kọ as ìwé tó kọ bí manuscript ìkan rà ó wà lọ ń kọ ó lọ ń kà ìkan wá ra explanation tí wọ́n ṣe sí manuscript yẹn òun wá ń kà tàlá gbọ́ subject yẹn yé jù manuscript lásán ní wọ́n ń kà àmì nǹkan mẹ́gbẹ̀ tó pé kò ní gbò ní gbọ́ yé bẹ̀ iná explanation yẹn gan ló ti yí ọ ọ ma kàálẹ̀ kí ní ẹ̀kejì ẹ̀kẹta ìkẹsàn ẹ̀kẹwà kò ní yí ọ lẹ́yìn náà àti pé kò ní yí ọ tó gan o ní mọ̀ ju manuscript òun náà ṣùgbọ́n ẹni tó ń ra explanation automatic ni tó bá ti ka explanation o ti mọ̀ ma ń tẹ́ pé explanation tún náà ní original script tó ń kà so original manuscript tó ń kà bá ṣe ń ka explanation o sì ka òun náà automatically o ti mọ̀ òun náà o ti mọ̀ tẹ́lẹ̀ mọ̀ o sì wá jẹ́ ọ̀gá fún pé àlàyé kìíní kejì ọgbọ̀gbìkà ọ̀rọ̀ tó wà ń bẹ̀ tó fi parí òun rẹ̀ o tó bá ti ń ṣìnà àwọn máa dálẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ rẹ̀ làwọn onísúnà ṣe rí lọ́fí máa ń kọyín lọ́fí máa ń kọrẹ́ tí ìgbọ́ torí ìfẹ́ inú àtagídí tó papọ̀ máa ìmọ̀ kan lẹ́fì mọ́ ní ọ̀tà ni ọmọ ní ẹ̀yẹ ọmọ kọ̀wá ní ẹ̀yẹ ni wọ́n ha sórí lọ́ndásílẹ̀ lọ́nkà wọn lọ́nnáwó ọmọ ẹ̀yẹ ní ẹ̀rí nǹkan ṣe so torí náà kò jọjú àwọn sí pé bábọ́ ní súnà lọ sí ẹ̀ta torí kò ní jẹ́ kó mọ̀ ẹgbọ́rọ̀ àìmẹ́yà àwọn fámílì jẹ́ pé ọ̀n dàkọ́wọ̀n ọmọ wọn fẹ́ àwọn onísúnà nípẹ́ àwọn onígi nìkan nísìn ibi tó yá alágbòsí tí ó lè sọ síta gan òun gan wọn padà tó ń gbàrà fi ń dúpẹ́ pé òun máa ṣe ohun tọmọ ń wọ̀ ká máa sá ìmọ̀ èyí tẹ́ pé àtàrà ìlànà kan fi ń ṣe súnà ẹwà ń sọ kú sọ ọ̀rọ̀ kú sọ ọ̀rọ̀ ń tẹ́ kò dùn wá torí pé in tó bá dùn tó bá láàrin yàn ló máa ń dùn yàn ẹ̀kọ́ sọ̀rọ̀ ọgbọ̀ ẹ̀rí sí ẹ̀wà ẹlẹ́mí kan yẹ lé ebú ẹkọ́ kọ́ṣàfẹ́ bú ẹ ó kọ́ṣàfẹ́ inú ẹ̀ tó ń bí so but tó wáyé pé in tó ń sọ òdodo ni àbí in tó ń sọ gan kò kún ara tiẹ̀ òun ni but in tó ń sọ jẹ́ pé ìwọ́n mọ̀ pé ó kàn sọ tiẹ̀ ni ó kàn wọ́n náà ti máa bú ẹ kí sàṣọ kì ní sọ ọgbẹ̀ kí sàbà lè jẹ́ pé àwọn ń bú ẹ so kò nídìí kò yẹ kó dùn ẹ̀ tó bá jẹ́ fi sí pé ó ń tó sí lára ẹ̀ tó sọ àbí tó fẹ́ sọ lójú àwọn èèyàn báyìí máa ní èyí tó dájú náà ni pé ọkọ̀ pátì
kó máa bẹ́ẹ̀bù tí ẹ lọ wàhálà tí ẹ ní ẹ̀ ṣìbí òun ní lọ kó wàhálà rẹ̀ so ogbó tẹ́ǹsọ kò nítumọ̀ so bá àwọn ìtẹ́ sọ yìí àwọn àlàyé rẹ̀ nìyẹn tó bá sì lérò pé tó bá farabalẹ̀ tó gbà láyé pẹ̀lú ọkàn tó sílẹ̀ tọ́lọ́n lẹ́fẹ̀ẹ́ kó ṣàǹfààní fún ọlọ́run náà ló tún máa jẹ́ kó ṣàǹfààní so yóò rí pé kò sọ̀rọ̀ kan bí i àbá ìsọ yìí ń tà sọ yìí náà gan lòdò tó clear tó dẹ̀ clear so kọ́lọ́n kó dáhùn kó jẹ́ kó ṣe aláǹfààní wa sallallahu alaihi wa sallam wa ala alihi wa sallam. Assalamu alaikum.